Hello guys, can someone please help me call Lizzy Anjorin? Can someone please help me tag Lizzy Anjorin? I need her to come here. I'm waiting patiently for her. Okay, yeah. She blocked me on one of my she blocked me on my profile page because I went to her page the day I came out to ask her to mention my name. Was that yesterday or the day before yesterday? So, but on this one, I can still view her page. Can somebody ask Lizzy Anjorin to come here? She requested for my black bonnet, my national treasure, our national treasure. So I'm wearing it for her. She said I should wear this. When I wear this, she would mention my name. So now I have worn my black bonnet for you, Lizzy Anjorin. So can you kindly mention my name now? I really want to do a kiss with you, honey. You know, you said, Omonile nie. You know, Omonile is never afraid to go to court. Omonile has done billions of cases. But I want to assure you that my case will be 1 out of 1 trillion that you have done. 1 out of 1 trillion. Girl, do you think I was joking when I told you I was ready for you? I am ready. Oh my God. I mean, I set you up. I said, mention my name. You came out. You responded. Did like 2 or 3 videos. Everything has been screened, recorded, and, you know, your files just keep growing big and big. You said, I want to settle with you. Moi. Me, settle with you. Oh God. You wish. You know that's your strategy. You come on social media, you blab, you say a lot of rubbish. And then when they grip you, you start to cry, you start to beg, you start to, and then when you now come back, you think I'm telling you will come back on social media and say, I mean, I take a league me, I take parija, I want your love kaja, leja, ekinikan, you say trial, my love, it's not gonna be that way with me and you, my darling. I don't want to settle with you. I want to lock you up. Or make you pay. In fact, locking you up is not going to do me any good. I want to make you pay. Pay big. You're a billionaire now. You're a billionaire. You have money. This money is plenty. Eh? The money is plenty. Spend it. Spend that money. No, you gone. Just mention. Look, my darling, you can't be wasting my time. My name is very simple. Iyabo. Okay, if you don't want to say Iyabo, just say Iyabo. Ìwọ ni mò ń bá wí o. Ìwọ ni secretary, ìwọ ni kíní kan, ìwọ ni gbàjọ. Simple. Kole. It's not hard, my darling. I can actually, you know,
charge you and sue you and arrest you right now for already responding, even without mentioning my name. But case in case go strong dada. Mo fẹ́ kí case kó ní kinu. You understand? Mo lè be ṣe case gan Bible ṣe dárúkọ mi, but you know what? Mo fẹ́ kí case kó strong because me fẹ́ kó padà sẹ́yìn tí ó bá sí camera kó ma la ìwọ gan dìbò bá I don't me fẹ́ gbogbo ẹkún. Mo kó gbogbo ẹkún tó sun bó ṣe ń kúrú tó ń ga. Gbogbo video yẹn wà lọ́wọ́ Tóyìn. Mo dẹ̀ ti ní kí Tóyìn kó ṣe jẹ́ kí n bá wọn kí bẹ́ẹ̀ ju sáfẹ́fẹ́ kẹ́nu ẹ̀ tiẹ̀ kọ́kọ́ rọná. But kò gbà. Mo pé Tóyìn ò like wàhálà. Tóyìn ò like wàhálà. Bèmi ráyè wàhálà. Mo ráyè gan. O request from black bonnet mi mo dẹ̀ ti fún ẹ báyìí. Ṣé báyìí? Mo tún wọ black kó lè bá match pọ̀, kó lè bá mọ̀ pé ogun yẹn ogun yẹn dé. Mo ráyè. O pé last time tí mo sọ fún ẹ pé kó dárúkọ ó jáde ó ṣe ìwọ. On a normal day, one-on-one, tó bá rí mi, má gbé àwọn smello bodyguard yẹ. Ilé mi ò jìnnà sọ́dọ̀ ẹ̀ náà. Gbogbo tó ń ṣe yẹn, ṣó fẹ́ jáde. One-on-one. Oh, bí ẹ dá, oh, tó bẹ́ẹ̀. Tó ń ṣe yàyà, I don't know, pé bó ṣe wà yìí. Àbí Edo girl, àbí Igbo girl, àbí Delta girl, àbí Yoruba girl, my blood mix. We know they make mouths. At 45, going to be 46 in a few days, we know they make mouths. You understand? But you know what? With you, I will not take the laws into my own hands. Even if somebody ko jáde wá kí n nù ẹ́ bàjẹ́, kí n nù ẹ́ tẹ̀, kí n nù ẹ́ press. Ṣé gbogbo ẹsẹ̀ tírín yẹn? Àtọ̀hún ẹ̀yìn àtẹnu ẹ̀yìn kí n bẹ́ẹ̀ fi gbolẹ̀ but mi ní bẹ́ẹ̀ ṣe yẹn torí àti dàgbà a dẹ̀ ti bímọ àwọn a dẹ̀ ti dàgbà ọ̀gbọ́dọ̀ máa ṣe eré ẹ̀ kò yẹ ẹ̀ bọ̀dá pójú ò ká wa mọ́ ni tá a bá pàdé ara wa ń tà ìwọ́n náà mọ̀ wọ̀ ò tó bẹ́ẹ̀ ò ní dúró Ìyábọ̀ ni. Ó mọ̀ pé mi mo jẹ́ kó máa kó bodyguard rìn láti ìgbà yẹn títí dìsìn mo rántí. Èmi ò ṣe pé ráyè ìwọ ló ṣe gbogbo yẹn àwọn ọ̀lẹ ló máa ń lẹ́nu èmi ò ráyè mi ráyè òbú ìyá mi òbú bàbá mi òbú gbogbo ẹ̀ alala mi ráyè I don't get time. I don't have time, darling. Mention my name. Ó ní pé last time you said, you know the first time I said mention my name, ó ní pé kí mi kọ́kọ́ dárúkọ ẹ̀. Mo dẹ̀ dárúkọ ẹ̀. Right? Mo jáde mo dárúkọ ẹ̀ tán. Mo tẹ̀ sọ èmi mò ń pè ẹ́ lizard. Lizzy Anjorin lizard. Mo tún sọ bẹ́ẹ̀. Ó tún nínú pé orí pé mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ ẹ̀ tọ̀wọ̀tọ̀wọ̀ ló máa fi ń sìyàn débi tí ẹrù ò ti ní bà tọ̀wọ̀tọ̀wọ̀ mo fẹ́ fi sìn ẹ́ débẹ̀ ṣùgbọ́n ẹrù ò bà ẹ́ máa fi tọ̀wọ̀tọ̀wọ̀ sìn ẹ́ débẹ̀ àwọn mọ̀ bóyá ẹrù máa bà ẹ́ àbẹ̀rù ò ní bà ẹ́ kò yẹ. So onísìn ọ̀dẹ̀ tí wàá béèrè black bonnet mi jókòó òun rèé mo gbé wá fún ẹ ọmọ kan mo ní mi níwọ̀ fún ẹ but o lè béèrè nǹkan lọ́wọ́ mi kí n má fún ẹ my darling o lè béèrè nǹkan lọ́wọ́ mi kí n má fún ẹ má tún béèrè nǹkan mi o má bí yẹn ló máa bí mi nù tó bá béèrè nǹkan mi ó máa bí mi nù kan ó máa bí mi nù ìyẹn ó máa bí mi nù mi ì dẹ̀ fẹ́ bínú sí ẹ mi ì fẹ́ mú kó fẹ́ ká ṣe ẹjọ́ ni mo fẹ́ ká gbéra wa kúrò lórí social media ká gbéra wa lọ sílé ẹjọ́ tó bá béèrè nǹkan mi o ti ní kí n dárúkọ ẹ mo ti dárúkọ ẹ o tún ti ní kí n wọ black bonnet mo ti wọ fún ẹ má tún béèrè nǹkan mi mọ́ o tó bá béèrè ó máa dùn mí o kò rọra jáde kó sọmọ kó sọmọ ìlú ọlọ́lọ́ ti wá eégún kó dárúkọ mi kó ní Ìyábọ̀ ìwọ ni ṣẹpẹtẹrì Ìyábọ̀ ìwọ ni kíní kan
ọmọ mi ti ní kí má máa sọ gbogbo dirty slangs tó máa ń sọ yẹn so nínú gbogbo dirty slangs tó máa ń sọ yẹn ṣèpẹtẹrì yẹn nìkan ni mo lè bẹ́ẹ̀ sọ èmi máa ń dọ́ràn sáwọn ọmọ tèmi lẹ́nu you understand so wọ́n ti ní kí n má bẹ́ẹ̀ dárúkọ gbogbo àwọn ọ̀dọ̀tí tó máa ń sọ yẹn pé òun irritate àwọn so mi ní dárúkọ yẹn but wọ́n ló mọ ògùn kan tó ń pè mí ògùn kan tó ń pè mí mo record ẹ̀ do you understand bọ́ mi ìfẹ́ ògùn kan tí mo ṣe fẹ́ kó dárúkọ torí mo mọ̀ ẹ́ torí gbẹ la máa gbé ẹ́ sì ló máa sọ pé èmi kọ́ ló ń bá mi ìfẹ́ yẹn ó máa dùn mí mi ìfẹ́ parí ìjà yẹn Ọlọ́run mọ̀ pé mi ìfẹ́ parí ìjà yẹn mi ìdẹ̀ fẹ́ torí ẹ̀ mo ṣe fẹ́ so that a máa evidence jọ̀ọ́ torí Ọlọ́run mo fọ́nà bẹ́ẹ̀ Lizzy now Lizzy Anjorin dẹ̀ dárúkọ mi ẹ bá mi bẹ̀ Lizzy ẹ bá mi táàgì ẹ bá mi bẹ̀ ẹni kò dárúkọ mi kò yẹ okay tó bá like Iyabo sọ pé Alice okay tó bá like Alice sọ pé Ojo sórí lẹ́yìn fídíò eléyìí tí mo ti ṣe fún ẹ mi ṣe fídíò mímọ́ tó bá ti dárúkọ mi then that means o kò fẹ́ máa fi mí tajà ni that means o kò fẹ́ forúkọ mi gòkè ó mọ̀ pé orúkọ mi ló fi gòkè nígbà yẹn ṣọrántí nígbà yẹn ta kọ́kọ́ jà ó sọ pé ẹni tá máa bá jà tá máa fi ṣoríire Ọlọ́run á jẹ́ ká bá jà òun ló ṣe fi opportunity yẹn mọ̀ pé mi mo fún ẹ lórúkọ ńgbà yẹn tó ní mo ní kó pè mí láǹtí tó ń parọ́ kiri ṣọmọ inú ẹ̀ dẹ̀ ń dùn so like kò bá mi ó mọ̀ ó notice ni ó máa ń like láti kọ́ máa tó bá ti wò pé strategy tí wọ́n fi ń lókìkí nìyẹn ó ti yẹ ń sìn tó bá ti kọ̀ jókòó mọ̀ bó ṣe jókòó tó kọ̀ tiẹ̀ rò pé ta ló tún ọmọ olótú fẹ́ máa ganu ayé báyìí Tóyìn ti ganu ayé ẹ jẹ́ kí n jáde fún Tóyìn tó sáré tún jáde fún Tóyìn ṣùgbọ́n tí gbogbo èèyàn ló mọ̀ bóyá máa ń ṣe nǹkan tiẹ̀ ni wàá kọ̀ jókòó wàá dẹ̀ kọ̀ tiẹ̀ rò pé ta ni ṣó mọ̀ kórúkọ ẹ lè bá òkè èmi like kí mi máa fún yàn lókìkí n like ẹ wáyé pé gbogbo àwọn pluggers kò sí plugger kankan tó bá bú mi rí tó bá tún dọ̀là máa parí ìjà because ọmọ olókìkí ni mí mo ò máyìn kíyàn máa forúkọ mi lókìkí Ọlọ́run bọ́lọ́run ṣe dá èmi nìyẹn mi ìbínú sí anybody kò sí plugger tó bú mi nílé ayé mi tí mo máa bú àti kẹ́mkẹ́m mo ṣe máa ń bá wọn fà á tó mo love wọn mọ̀ ṣe understand kò sí plugger tó máa bú mi tí mo máa really ṣe mọ̀ because ọmọ olókìkí ni mí mo gbọ́dọ̀ máa fún yàn lókìkí èmi ò ń bínú wọn ò bá bú mi plugger tó bá yé tì mí lẹ́ni tó drag mi tó bú mi tó bá dọ̀là tí bá rí wọn máa kí wọn kò sí wàhálà ọmọ olókìkí ni mí so mi ń bínú sí plugger tó bá bú mi rí mi ń bínú moment tó bá ń bú mi yẹn inú lè máa bí mi o but mi ò ń take it to heart so Liz mo fún ẹ lókìkí nígbà yẹn mo tún ti ń bẹ orí pé nígbà tí mo jáde fún ẹ látọjọ́ ètò ìṣèṣọ sórí kí bírú instant plug káwọn pluggers lórí Instagram sórí kọ́ gbé ẹ sórí pé ìgbà tí mo jáde fún ẹ sórí bó ṣe bẹ̀rẹ̀ sí ní gbé fídíò èmi àti ẹ káàkiri sórí pé mo ti fún ẹ lókìkí díẹ̀ sí i máa ń fún yàn lókìkí ni mo máa fún ẹ lókìkí bó mọ kó tó ṣẹlẹ̀ mo ní time yẹn mọ́ kí n máa ṣe back and forth pẹ̀lú ẹ jẹ́ ká lọ ṣẹjọ́ ẹjọ́ yẹn jẹ́ ká ṣe mo ní ìdòwò Liz billionaire ni o òun ta alẹ̀ òun ta aṣọ òun ta sóyòyò òun ta gbogbo nǹkan báyìí òun jẹ́nu ọlá ẹ̀ náà yẹ máa fọlẹ́ ẹ̀ ṣàwọn sí mi náà ó dẹ̀ jọ gbogbo tó ń sọ kíní kan aṣẹ́wó kíní kan aṣẹ́wó kíní kan fi gbogbo sítórì yẹn lé ẹjọ́ ló fẹ́ rò ṣé kí n máa bọ́tà kí n máa bẹ́ẹ̀ máa ṣe kíní kan ọmọ àwa gánú ayé náà ibi ni wọ́n ṣì wà ó mọ̀ ó lè bá a báwo ló yẹ fẹ́ ṣe kó rágùn ò lè bá kò yẹ so tí bá ń bẹ jáde everyday mo ti ń gbéra mi wálẹ̀ ni bó ṣe mọ̀ pé ilé ìgan tí mo ṣe yìí mo ti gbéra bọ́ ó nídìí ìgbà mi wà èèyàn máa ń ṣe nǹkan torí nǹkan ni normally kò yẹ kí n jáde fún ẹ do you understand but mo fẹ́ bẹ́ẹ̀ ṣẹjọ́ ni mo fẹ́ bẹ́ẹ̀ ṣẹjọ́ mo sọ fún ẹ pé mo ti gbà ládùúrà mo ti gbà láwẹ̀ kò dárúkọ mo ṣe kúkú jáde kò yẹ bá tí mo dé jáde ó ní black bonnet ló wẹ̀ sórí mo ti yọ wig mo wọ black bonnet fún ẹ mo tún wọ black aṣọ kó lè bá mọ̀ pé yes mo gbéjà yẹn wá ni ológun funfun fẹ́ bẹ́ẹ̀ ní ìjà ológun funfun ó fẹ́ bẹ́ẹ̀ ní ìjà ó fẹ́ bẹ́ẹ̀ ṣẹjọ́ mo fẹ́ bẹ́ẹ̀ ṣẹjọ́ mi gbogbo tó ń wá sórí social media wa kò ṣẹjọ́ ò lè gbé fèsì láìkún pancake ni òun kun pancake fún fine girl nínú yìí máa kun pancake yìí máa kun pancake gbé náṣọ́rẹ̀ ẹ jáde
àwọn kun pancake kí ló dé pancake ṣe wá pọ̀ lójú ẹ̀ tó yẹn má máa kun pancake tó pọ̀ jù nǹkan máa gbẹ ẹ̀kọ́ wá ṣe ṣùkùṣùkùṣùkù gbé natural jáde kó sọ pé Iyabo yóò kè yá kun pancake torí ìgbà yẹn ló máa tún jáde ló máa nítorí pé mo ní kó má kun pancake ló ṣe dárúkọ mi ó yá kun pancake kò dárúkọ mi bóun ẹ̀ kò kun pancake bóun ẹ̀ kò má kun pancake dárúkọ mi kò yẹ dárúkọ mi ká wá ṣẹjọ́ ẹjọ́ yẹn lèmi fẹ́ bẹ́ẹ̀ ṣe èmi ò ráyè kájọ máa búra wa lórí kíni àti dàgbà ju gbogbo ká máa búra wa lórí social media lọ ẹ máa bú ẹ máa jókòó tí ẹ máa bú ẹ máa ṣe kíní kan bọ́ sórí gbogbo allegations yẹn allegations tó ṣe mo túbọ̀ tó sọ pé kí wọ́n lọ pọ̀ ọmọ tiẹ̀ láyìn ṣọmọ tèmi then ó sọ̀rọ̀ kan yes because kó tó di pé block mi lórí other page mi ìgbà tí mo fi ń sọ fún ẹ pé kó dárúkọ mi yẹn jẹ́ wọn glasses ó sọ̀rọ̀ kan nípa olóhùn jàjà bàbá promise Mr. Aloba báwo ló ṣe ń jàjà èmi ò rí ẹ kó ṣó gba lọ́ọ̀yà fún wọn ni àbí ṣó lọ ilé ẹjọ́ ni àbí ṣó lọ police station kí ló báwo ló ṣe ń jàjà orí social media ló ti ń jà ni ṣé orí social media ló ti máa ń jà ni orí social media kọ́ ló ti ń jà my darling bàbá yẹn ò ní ìdí ẹ láti jà fún wọn ṣọmọ wáyé wọn ní lọ́ọ̀yà orí social media kọ́ ló ti ń jà fún yàn olóhùn jà fún wọn báwo ló yẹn jà fún wọn ṣé wọ́n jẹ́ lọ́ọ̀yà wọ́n dájájọ́ orí social media kọ́ ló ti ń jà fún yàn my darling ó yẹ kí wọn náà mọ yẹn náà ṣe bó máa ń ṣẹjọ́ lọ́mọ onílẹ̀ ni ó máa ń lọ police station máa ń lọ court àbí ṣé o mọ̀ pé orí social media kan òun fi máa nìyẹn ó fi ń pa owó ni òun forúkọ tèmi náà ó fi ń pa owó ni ó jàjà kankan anybody tó bá ń lóun jà fún yàn kan lórí social media irọ́ ni ìwọ tó bá fẹ́ jà fún yàn wàá bẹ́ẹ̀ ni ẹ gẹ́ẹ̀tì lọ́ọ̀yà wàá lọ jàjà yẹn court torí gbogbo ẹjọ́ tó wà ńlẹ̀ láàrin family àwọn Alọ́ba kò kì í ṣe ẹjọ́ social media ẹjọ́ court ni ẹjọ́ court ni so ìwọ kọ́ ló máa jàjà yẹn fún wọn yẹn máa parọ́ fáwọn fans ẹ̀ they don't know better ìwọ kọ́ ló máa jàjà yẹn Mr. Aloba dẹ̀ ní enough lawyer tó ń jà fún wọn bó ṣe wà yẹn anything tó bá fẹ́ àwọn lawyers yẹn wà ń bẹ ìwọ kọ́ èmi kọ́ tí bá fẹ́ jà fún yàn mo máa gba lawyer fún ẹni náà ni tí bá fẹ́ jà fún yàn máa lo foundation mi dẹ̀rẹ̀ lawyer mi ló máa kọ lẹ́tà lawyer mi máa dúró bó ṣe ń jà fún yàn nìyẹn do you understand? So tèmi bá ń jà gan mi ò ń jà máa ń lo foundation mi so that ìjà yẹn á lè strong èmi gan ń jà personally mo kàn máa ṣe backup ni foundation mi ló máa jà pẹ̀lú àwọn lawyers mi bó ṣe ń jà fún yàn nìyẹn kò ń ṣe social media lọ ti ń jà fún yàn social media kan máa fi ń create awareness ni do you understand? And awareness why does not count. The awareness counts when you implement the action. Ṣé ìbò yẹn lè yẹ báyìí okay tó bá jáde tó bá sọ̀rọ̀ tó bá create awareness ẹ̀wọ̀n nǹkan tó báyìí ló ń ṣẹlẹ̀ o kí nǹkan tó sọ yẹn kó lè bá ní kínú wá gba lọ́ọ̀yà àwọn lọ́ọ̀yà zẹ wá advice yẹ wá gbẹ́jọ́ yẹn wá gbé lọ court lọ́mọ ti lọ parí ẹ̀ mo ṣe ń jà fún yàn nìyẹn so tó o bá ti gba lọ́ọ̀yà fún baba promise tó baba mọ̀lẹ́ mọ̀ sọ baba Mohbad tó bá ti gba lọ́ọ̀yà fún tó ṣe the needful then what are you fighting yẹn máa fi bàbá oníbàbà pawó lórí torí kí ló ń fún yín náà ẹjọ́ kí ló máa ń fún yàn náà mo wọ glasses mi stars dàgbé má fi wọn má fi kéèsì ọmọ ọlọ́mọ tó ti kú má fi máa pawó lórí social media kò sí ìjà kọ̀ọ̀kan tó ń jà kò sí nǹkan tó kún ẹ nínú ìjà yìí èmi ló fẹ́ bá jà ìlara ló ń ṣe ẹ́ ìtara pé mò ń bá Fọlá Tinubu ṣe ló ń ṣe ẹ́ ló ṣe ń fi opportunity máa lo kéèsì àwọn ẹni ẹlẹ́ni kó máa ló fẹ́ máa fi àtáàkì irú àwa ó jàjà kọ́kàn náà ṣé bàbá Mohbad pé wọ́n sọ fún mi pé Ìyábọ̀ ń bá wọn jà ni
ṣọ́ọ̀pì ẹ̀ ṣọ́ọ̀gbéṣẹ́ wọn ni tí bàbá bá làwọn fẹ́ DNA wọ́n ní lọ́ọ̀yà àwọn lọ́ọ̀yà máa advice wọn lọ́ọ̀yà bàbá Mohbad àti lọ́ọ̀yà Wunmi wọ́n máa jọ jókòó ní agreement ni torí the only people that have right to a DNA test is ẹni tó ní ọmọ Mohbad ẹ̀ ti kú so tí bàbá bá wá jáde pé àwọn fẹ́ DNA his lawyer will do the needful ó dẹ̀ wá kù kí Wunmi kó accept or kó má accept the worst ọmọ ṣe tí òun bá lóun ṣe DNA test ní kó sọ pé ọmọ yẹn kó yọ orúkọ ọmọ yẹn kúrò lórúkọ àwọn tán tó bá dẹ̀ Wunmi láti yọ máa yọ there's law ṣé ò kàwé ni ṣé ò ní lawyers tán advice legally ni ṣé wọn pé you were one of us before yẹn máa bọ́ sórí social media kó máa behave like a nuisance my darling ṣé I mean kó tó máa jáde seek legal advice. Before you come out and talk about a case, seek legal advice. Don't just come out there and be collaborating. All this social media wahala that they are all doing, they are just using it to make money. Do you understand? So if truly anybody wants to fight a case, it's not on social media, my darling. It's called distractions. Ẹ kàn ṣe distraction, ẹ kàn fi pa owó ni. It's just distractions. Distractions. Baba Mohbad ní lawyer. Wunmi ní lawyer. Mommy Mohbad ní lawyer. If there's any issue, wàá lọ sort it out. Family problem wọn nìyẹn. Kò kàn ẹ́, kò dẹ̀ kàn mí. Kò kàn wá. Justice for Mohbad tá ń wá òun ni kí tó bá ti yá autopsy tó wà lọ́wọ́ wọn tó bá ti ṣe corona inquest wọn kó bá wa kà mú tó wà ń bẹ kárí kókó di ọ̀rọ̀ ó tán kò sí wọn tó kàn ẹ́ kò sí wọn tó kàn mí nínú family matter tó lóun jà wọn fẹ́ kó jà jagunlabi anyways ìyẹn tẹ̀kọ́ ló kàn mí. Ìtò kàn mí lélẹ̀ dárúkọ mi orúkọ mi remain Alice Iyabo Ojo well no not Ojo Alice Iyabo Ojo Ojo nítorí àwọn ọmọ mi Ojo nítorí àwọn ọmọ mi ó tẹ̀lé ìwò pò láìkójọ kó sọ pé Ògúnrọ́ orúkọ bàbá mi nìyẹn ó sọ pé Alice Iyabo Ògúnrọ́ kò tẹ̀ dárúkọ Ògúnrọ́ mo dẹ̀ tún jẹ́ Ngozi o mo ń jẹ́ Ivie mo ń jẹ́ Modúpẹ́ Ayọ̀délé mo dẹ̀ ń jẹ́ Bíọ́dún bẹ́ẹ̀ ni àwọn legal teams mi wọ́n ní kí n sọ fún ẹ wọ́n ní dárúkọ gbogbo orúkọ mi tó wà under my name under my birth certificate mo ti dá fún ẹ báyìí so you can pick anyone kó dárúkọ. You asked for my black bonnet mo sì wọ̀ fún ẹ but Liz this is the last video tí mo máa ṣe fún ẹ èmi ò lè máa go back and forth tó o bá ti dárúkọ mi ò lè jáde fún ẹ mọ́ mi lè ṣe fídíò fún ẹ mọ́ kò sí nǹkan tó tún fẹ́ béèrè lẹ́yìn tí mo ti ṣe yìí mi ní fún ẹ mọ́ that means pé coward ni ẹ tó o bá ti dárúkọ mi that means pé o kò fẹ́ máa fi mí ṣàtẹ̀gùn ni o kò fẹ́ máa fi mí ní fans o fẹ́ máa fi mí ní followers o fẹ́ máa fi mí tajà o kò fẹ́ máa fi mí ṣe show ràdàràdà tó ń ṣe ni tó o bá ti dárúkọ mi do you understand tó o bá ti dárúkọ mi because gbogbo ẹ̀sùn tó fi sùn mí yẹn jẹ́ ká lọ ṣe ṣé o mọ̀ pé èmi ṣe wà ní sí ti bá fi pìyàn ló ń ṣe mí àbí yàn ń ṣe nǹkan fún mi máa dárúkọ máa jáde fún ẹ tí bá lẹ́ evidence máa bẹ́ẹ̀ fà mo rí tó sọ pé láwọn evidence kan tó ṣe báyìí tó fi kíní kan hàn tó ṣe báyìí nínú ṣú ẹ mo rí tó ṣe báyìí mo try láti fẹ́ kà mí rẹ̀ but àwọn legal things mi wọ́n ti grab nǹkan tó fi hàn yẹn ó ti yẹ so gbogbo nǹkan tó sọ gbogbo allegations tó fi sùn mí yẹn jọ̀ọ́ jẹ́ ká ṣẹjọ́ náà allegations yẹn pọ̀ ṣé odidi èmi náà mo ṣe gbogbo eléyìí fún ẹ ò dẹ̀ fẹ́ ṣẹjọ́ why jẹ́ ká ṣẹjọ́ náà John please my darling dárúkọ mi please be wise
Be bold. Be strong. Be daring. I dare you. Lizzy Anjorin. Dárúkọ mi. My name remains Alice Iyabo Ojo. Dárúkọ mi. And let's get it started. But tó bá ti dárúkọ mi, then you are a coward. Then tó bá ti dárúkọ mi, because ó ti bèrè black bonnet. Tó bá ti dárúkọ mi, you are the secretary. Tó bá ti dárúkọ mi, you are the gbogbo nǹkan tó ń pè mí. You are a coward. But tó bá ti dárúkọ mi, ọmọ kan ni ẹ́. Àǹtí Lọ́lá, ẹ má pè mí ní sùúrù. Bẹ́ẹ̀ bọ́ mọ̀ ìṣẹ́jọ́ máa pè yín padà. Àwọn legal team mi ò sùn. Fáìlì ẹ̀ ó gùn tó yìí. Fáìlì ẹ̀ ó gùn tó pọ̀. A máa ṣẹjọ́ yẹn. 5 years sẹ́ni a ṣe ń ṣẹjọ́ lọ. Ibi tó bá lè náwó dé ni. Tèmi náà bá dé láì tí bá lè náwó dé náà ni. Olówó jù mí lọ náà. Ó mọ̀yàn jù mí lọ náà. So kí ló ń ṣe ẹ́? Dárúkọ mi, my darling. Dárúkọ mi, baby mi. Dárúkọ mi, Lizzy Anjorin. Dárúkọ mi, baby mi. Dárúkọ mi, Lizzy Anjorin. Iyabo Ojo lórúkọ mi o. Dárúkọ mi, baby, kájọ get started. Gẹ́gẹ́. Oye pé mo tún forin sí fún ẹ. Ẹ ṣá mi látẹ̀wọ́ tẹ́ bá like ohun tí mo jù yẹn ẹ̀yin tèmi. Ẹ jẹ́ máa rí ẹ ṣá mi látẹ̀wọ́. My dear. Dárúkọ mi. Ó mọ̀ pé láti ọjọ́ tó ti ń ṣe, how many months nísìn? 3-4 months nísìn. Wú ẹ̀ báyìí. Mo kàn ní kó máa screen record gbogbo nǹkan tó ń ṣe. Last video tó tún ṣe, ó tún ṣe bí ó ní pé kí ọ̀pọ̀ ọmọ tiẹ̀ láì ṣe mi. Ó ní bọ́m̀bẹ̀, my darling. Ó ní pé mi fẹ́ ká ṣẹjọ́ kó lè bá wa parí ìjà. Àbí? Hold on. Kò lè bá mọ̀ pé mi ò fẹ́ ká parí ìjà. Hold on. Níṣòro. Kiri. Bible. Tí bá gbà kó bá wa parí ìjà, kí Bible yìí kó dájọ́ fún mi. Parí ìjà. Èmi ò wá bẹ́ẹ̀ parí ìjà, Liz. Mo fẹ́ sìn ẹ́ débi tẹ́rù tí ní báyìí ni. Liz, ó ti ń ṣe tipẹ́. Ó mọ̀ pé ó ní ọmọ onílẹ̀ ni ẹ́. Ó ti ṣe case, then tó bá ti ń bá mi ṣe, tó bá fẹ́ respond, má máa pariwo, má máa dẹ̀ try kó posh. Kí ló ṣe dictionary bí ti báwo? Kí ló rí? This is the Holy Bible, my darling. Sure, Bible ni. I know they make mouth. I know they make mouth, you see. Genesis to Kini. In case they bá padà sọ pé sharing, this is what? Ṣé Genesis share dada? Share pé Bible ni. Kí ló parí ẹ̀? Share pé Bible ni. My darling, I want to make a case with you. This is Genesis to Revelation. I'm not ready to settle with you. I'm not doing.
You know, you have a habit of wanting to settle when they tell you, wow, see social media, wow, blah, wow, pada. Mo like nǹkan tó sọ. Ó ní ìyá mi mo jọ, àbí? Ìyá mi tó ti kú. Tí kò ṣe. Olóhun ni mo jọ. Ni mo fi kíní jọ, àbí? Tó tán ni. Mo jogún ẹ̀ ni. Abínibí ó yàtọ̀ sí ability. Lizzy Anjorin jọ dárúkọ mi, baby mi, gẹ́gẹ́. Mo ní kó dárúkọ mi, baby mi, gan. Lizzy Anjorin dárúkọ mi, baby mi, gẹ́gẹ́. Dárúkọ mi, baby mi, gan. Orúkọ mi kò pé méjì. Iyabo ni. Iyabo. Lizzy Anjorin dárúkọ mi, baby mi, gan. Dárúkọ mi, baby mi, gan. Lizzy Anjorin dárúkọ mi, baby mi, jọ. Oye, mo tún fi jọ sí. Dárúkọ mi, baby mi, jọ. Ó yá náà. Ìyábọ̀dé lórúkọ mi, gẹ́gẹ́. Ìyábọ̀dé lórúkọ mi, gẹ́gẹ́. Lizzy Anjorin. Lizard. Dárúkọ mo ń bẹ ó dẹ̀ jẹ́ ká jọ. Ẹjọ́ tó bá dárúkọ mi ẹ má expect pa máa bẹ̀rẹ̀ ẹjọ́ ní ọjọ́ kejì àbọ̀ ọjọ́ kẹta o. Ẹni sọ̀rọ̀ ẹjọ́ file yẹn ó gùn gan, so I'm break it down díẹ̀ ó sì yẹn sí. So tó bá ti dárúkọ mi ẹ jẹ́ kí n ṣàlàyé bóyá máa ṣẹlẹ̀. Tó bá ti dárúkọ mi then àwọn legal teams ní wàá do the needful. So tó bá ti wá do the needful a máa bẹ̀rẹ̀ láti step 1. A máa gbé láti òkè pátápátá. Ṣùtì yín bẹ́ẹ̀ ń sìn a máa bẹ̀rẹ̀ láti òkè pátápátá. A ní ṣe láti ilẹ̀ òkè pátápátá la máa ti bẹ̀rẹ̀ láti Abuja. Kò yí bẹ́ẹ̀ yẹn a bẹ̀rẹ̀ láti òkè pátápátá kò ń ṣe níbí. So ẹ má rush. Ẹ má rò pé bí a tó bá ti dárúkọ mi ń sìn pé bóyá ẹ máa sáré rí show no ẹ kò múra saga yẹn lẹ̀. Ẹ máa prepare, ẹ máa get data, ẹ máa get ẹ̀yin tẹ́ wà nílùú ìbò tẹ́ sí Nàìjíríà get àwọn ọmọọṣẹ́ sílẹ̀ sí Nàìjíríà tó máa lè máa bá yín máa gbé kámẹ́rà bí fóònù lọ sí courthouse ó ti yín sìn. So gbogbo yẹn kọ́ máa ṣe gbogbo wàhálà yẹn díẹ̀ sílẹ̀ yes because case yẹn ó máa long kò kí n ṣe case ìtakùn máa sáré lọ police station ṣe yẹn no mi ṣe yẹn ẹ̀wọ̀n náà a máa kọ̀ sáré lọ police station wọ́n máa pè wá jókòó irọ́ mi ṣe yẹn ìyẹn lọ́ máa fẹ́ ń parí ìjà mi dẹ̀ parí ìjà bọ́ a máa gbé láti bẹ̀rẹ̀ láti òkè pátápátá wọ́n máa sign lẹ́tà yẹn wọ́n máa lọ 1 2 3 4 wọ́n máa dé sàlẹ̀ tó bá máa fi dé sàlẹ̀ báyìí a máa wá bẹ̀rẹ̀ jọ so from pípé lọ court ní street eléyìí ò ṣe pé ẹ jẹ́ ká jókòó ẹ jẹ́ ká sọ court ní street kò yé yín bẹ́ẹ̀ yẹn eléyìí ò dẹ̀ ṣe pé máa lẹ eléyìí ò ṣe pé máa wá social media máa wá lẹ court paper yìí wá kìíní kan yà ṣe social media ṣùgbọ́n mo promise gbogbo yẹn fans mi ní one thing tí ẹjọ́ bá máa padà bẹ̀rẹ̀ ó lè jẹ́ next year ẹjọ́ máa bẹ̀rẹ̀ ó lè jẹ́ year yìí ó depend lórí bó bá ṣe tó bá lè dárúkọ mi lénìí bó bá ṣe tètè dárúkọ ní ẹjọ́ yẹn máa fi fast ó ti yẹn sí so tá bá máa bẹ̀rẹ̀ ẹjọ́ yẹn ó ti yẹn sí èmi máa ṣúre kan ó máa update yín ọjọ́ tá bá máa wà ń court máa sọ fún yín ọjọ́ tá bá dé kíni bó bá ṣe ń lọ ẹ má wọlé ẹ máa fún yín update ẹ máa gba update yẹn do you understand máa fún yín update kan kò yẹn sí ẹ máa rí gbọ́ dáadáa ẹ máa get update yẹn live and direct Ọlọ́run so gbogbo ẹ̀sùn yẹn wọ́n máa gbé jáde ó lè mí ní gist lover ó ní kí ló sọ ọ́nà
ó ní mo mọ̀ nípa kú Mohbad, ó ní kinní kan, ó ní mo ń fẹ́ Naira Marley, gbogbo àwọn ẹ̀sùn yẹn, ó lé mi làwọn bloggers kan tó ti àtàkùn rí, èmi ni mo rán kinní kan, èmi mo ṣe gbogbo nǹkan tó ṣà ni mo ṣe, ó tó bí 2 billion, ó ní mi mo tiẹ̀ tún bá ní Yorùbá jẹ́, èmi mo ń ṣe kinní kan, ó ti yé ṣe, ó ní mo ń fẹ́ MC Olúọmọ, gbogbo everything tó ti sọ. Àmà wá break it down ní ẹyọ kọ̀ọ̀kan àti tó kó àwọn nǹkan mi wà tó ti sọ tèmi gùn tètè rí. Ó lé mi ní ṣẹpẹtẹrí, ó lé mi ní tibí táwọn ọmọ mi ní kí n má dárúkọ, ó sì yẹn tó máa ń sọ yẹn tó ní yẹn wọ́n tó láwọn òun àtàwọn ọmọ òun jọ ṣe yẹn, ó ti yẹn gbogbo ẹ̀. Àwọn ọmọ mi ní kí n má máa sọ ọ̀rọ̀ àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn mọ́ pé kò dáa, pé o gbọ́dọ̀ máa gbọ́rọ̀ lẹ́nu àgbàlagbà, sún èmi ò ní máa sọ gbogbo bó ti yẹn nǹkan tí mò ń sọ kíní mẹ́ta tó sọ pé òun ọkọ òun àtọmọ òun jọ ṣe pọ̀ yẹn tó ń sọ yẹn gbogbo allegations yẹn àti ṣẹpẹtẹ everything ṣẹpẹtẹ yẹn nìkan mo lè dárúkọ because mo jẹ́ káwọn ọmọ mi mọ̀ pé ìlú kan ẹjọ́ ìlú wo ni ṣẹpẹtẹ yẹn wà náà, ta ló lè ràn mí létí ìlú tó wà? Jẹ́ n ka comments, ta ló lè ràn mí létí ìlú tí ṣẹpẹtẹ yẹn wà náà? Ẹjọ́ ẹ bá mi fi sí ìlú kan ní ṣẹpẹtẹrí yẹn wà, mo fẹ́ rántí ṣé Èkìtì ní Àbúndò àbí ibì kan, Ọ̀yọ́ state. Okay, thank you Adédèjì Abọ́sẹ̀dé, thank you very much. Ọ̀yọ́ state, thank you. Azan Sulia, thank you. Yes, Ọ̀yọ́ state kan. So mo sọ fáwọn ọmọ mi, mo ní ìlú kan ní Ọ̀yọ́ state ní ṣẹpẹtẹrí. So àwọn ọmọ mi ní okay, you can mention that, but wọ́n ní mo pé àwọn ọmọ mi mo fowó tán wọn, mo dé kọ́ wọn, wọ́n gbé kọ́ wọn fẹ́, wọ́n dẹ̀ wọ́n pé mommy no, you can't be saying those things, no mommy. So yeah, mi ò kí n ṣe, mi ń ṣọmọ Ọ̀yọ́ kọ́ ni mo ti wá. So báwo ló ṣe máa fi mí wé state kan? Tàbádẹ̀ wá bẹ̀rẹ̀ Johnson gbẹ́ ló máa sọ pé mi ìbẹ̀ rí náà, mi ìyá bó ṣe mọ̀ dárúkọ ẹni, dárúkọ mi ń sìn jẹ́ káyé mọ̀ jọ. Liz ò dẹ̀ dárúkọ mi bèbí mi jọ. Liz dárúkọ mi bèbí mi jọ. Mo ní Lizzy dárúkọ mi bèbí mi jọ. Ó yá dárúkọ mi bèbí mi jọ. Ẹ̀yin tí ẹ máa ẹ̀yin instrumentalist ẹ mú ohun yẹn kẹ́ lọ bá mi fi lù sí kó lè bá dùn, kẹ́ bá mi send ẹ̀ sí. Jọ ń torí Ọlọ́run dárúkọ mi. Ṣé kí mo torí tiẹ̀ ó yẹ kí n jáde lénìí, mo ní náà, mo sùn, mo jí, mo jẹun, mo á mú black bonnet mi tí mo promise pé mi ní wọ̀ fún ẹ, but ó lè bẹ̀ mí tì. Liz ó lè bẹ̀ mí tì, kò possible. But mo ti fún ẹ ní nǹkan méjì, mi ní fún ẹ ní mẹ́ta, ìkẹta yẹn ni mi ní fún ẹ. So tó o bá ti wá dárúkọ mi, tó o bá ti dárúkọ mi lẹ́yìn black bonnet tí mo ti wọ̀ fún ẹ yìí, ẹ̀yin tèmi anything tó bá sọ lẹ́yìn ẹ dànù, cause number one èmi àti òsín levels, ìní kọ́ ló ti ń fi mí lókìkí. So tó o bá ti lè dárúkọ mi, then that means pé mo kì í ṣẹgbẹ́ ẹ̀. Tó o bá ti lè dárúkọ mi, sin levels kan náà nìyẹn. That means tó bá mi jà ni. Ọmọ onílẹ̀ ni ẹ, ọmọ onílé ọmọ lọ́nà lè mi, ọmọ onílùú lè mi, mo ní connections bàjẹ́ gbàgbé. Connections mi ní agbára gan, ṣé kí mo dẹ́ ẹ gan, mo ní connections. Èmi ò ń ṣe àwọn tó kọ̀ wá lókìkí lásán for nothing sake. Òye ó mọyàn dànù. Èèyàn ò ní láti talẹ̀ kí n tó ní connections. Ọmọ onílùú là wà. Ọmọ Abẹ́òkúta ni mí nílùú Ìtòkò. Bàbá tó bí bàbá mi Ìtòkò láti wá. Àwọn kan dẹ̀ tó wá láti Ọ̀yọ́, àwọn kan wá láti Ọ̀wọ̀. Ògùn ló spread, àwọn kan wá láti Ghana. Ọmọ Ìtòkò ni mí l'Abẹ́òkúta. Lọ bèrè mi dáadáa.
ṣó wá rí ìyá tó bí bàbá mi, bàbá tiẹ̀ Delta ni, ìyá tiẹ̀ Igbo ni. Ṣó wá rí ìyá mi Olúbùnmi ọmọ Fẹ́túgà tí wọ́n ń lanu tó bú. Fẹ́túgà family níjẹ̀bú Òde lọ bèrè wọn dáadáa. Ọmọ oníbì ọmọ oníran ni. Obìnrin pa àwọn Fẹ́túgà family dáadáa níjẹ̀bú Òde. Ìyá mi tó bú yìí, pretty mama yìí, Olúbùnmi ọmọ Fẹ́túgà. Ṣé wá rí ìyá tó bí ìyá mi Benin City lọ sórí Lagos Street ní Benin City kó lọ bèrè nípa àwọn Ine family. Ṣorí ìyá bàbá mi àti bàbá bàbá mi olówó ọlọ́nà ni wọ́n. Ìyá bàbá mi àti bàbá bàbá mi. Ṣorí ìyá ìyá mi àti bàbá ìyá mi olówó ọlọ́nà ni wọ́n. Èmi náà gan wá jọ ọmọ olówó ọmọ ọlọ́nà. Mo tún wá fẹ́ ọkọ lówó. Owó yí wa ká. Bèbí mi Lizzy dárúkọ mi jọ̀ọ́jọ̀ọ́. Mo ní kó dárúkọ mi jọ̀ọ́jọ̀ọ́ bèbí mi. Lizzy Anjorin dárúkọ mi bèbí mi jọ̀ọ́jọ̀ọ́. Lizzy Anjorin dárúkọ mi bèbí mi jọ̀ọ́jọ̀ọ́. Mo ní kó 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 dárúkọ mi bèbí mi jọ̀ọ́jọ̀ọ́. Ìwọ lèmi fẹ́ bá lẹ́jọ́. Ìwọ ni mo fẹ́ bá lẹ́jọ́. Ìwọ ni mo fẹ́ bá lẹ́jọ́. Ìwọ ni mo fẹ́ bá lẹ́jọ́. Mo fẹ́ kó mọ̀ pé mo ní coconut head kan. Ọmọ ò lè wá láti gbogbo ìlú yìí kó má ní coconut head. Ọmọ ò lè wá kó má ní coconut head. Hello. Kò sí ọmọ sórí jẹ́ sọ kí ní kan fún ẹ. Ilé ayé yìí ó jìn gan. Gan ni o. Ó dẹ̀ ti ń ṣe tipẹ́. Ìdílé jẹ́ ó kí ṣe ní kí bẹ́ẹ̀ ṣàgídí. Torí ó kéré sí mi. Lizzy Anjorin. Ó kéré sí nọ́mbà mi. Ó kéré sí nọ́mbà mi. Lizzy. Ó kéré sí nọ́mbà mi bèbí yìí mo ní ó kéré sí nọ́mbà mi. Ó kéré ó kéré. Mo ní ó kéré ó kéré. Lizzy Anjorin. Ó kéré sí nọ́mbà mi bèbí yìí mo ní ó kéré sí nọ́mbà mi. Ó kéré sí nọ́mbà mi. Lizzy. Ó kéré sí nọ́mbà mi. Ó kéré sí nọ́mbà mi bèbí mi mo ní ó kéré sí nọ́mbà mi. Ó kéré ó kéré. Mo ní ó kéré ó kéré. Ó kéré sí nọ́mbà mi bèbí yìí mo ní ó kéré sí nọ́mbà mi. Ó kéré gan. Wàá pé mi bẹ́ẹ̀ sọ ìbò púpọ̀ lẹ́nu yẹn. Mo bẹ́ẹ̀ fi nice Yorùbá mo fi bẹ́ẹ̀ parí ẹ̀. Wọ́n kéré sí nọ́mbà wa. Wọ́n kéré sí nọ́mbà wa. Wọ́n kéré sí nọ́mbà wa ọmọ bèbí yìí ó kéré sí nọ́mbà wa. Ó kéré ó kéré. Ó kéré ó kéré Lizzy. Ó kéré sí nọ́mbà mi bèbí ó kéré sí nọ́mbà mi.
Dárúkọ ká get started. Èyí pé mo ti wọ black bonnet fún ẹ. Èyí pé Facebook mo ti wá wọ̀ fún ẹ. Mi lọ tí bá lọ Instagram fún ẹ. Followers yẹn máa ti pọ̀ jù fún wọn. Ó ń ṣe kò yẹ ó ń ṣe. Wọ́n ti ẹ̀ ìṣá ló bá dé. Ìṣá ló bá dé. Ṣùgbọ́n mo fẹ́ bẹ̀ ṣẹjọ́. Ọlọ́run. Mo fẹ́ bẹ̀ ṣẹjọ́. Mo dẹ̀ fẹ́ kí kéèsì yẹn kó gùn. Ó máa gùn. Ó máa gùn. Èmi àti ò lè jọ jókòó. Tí bá bẹ́ẹ̀ jókòó ká parí ìjà wà pa láì má pè mí ní Iyabo mu. Tí mi bá bẹ́ẹ̀ jókòó tí mo bá yẹ parí ìjà. Sọ pé mo àlè ní mi. Mo ní coconut head gan. Wàláì máa bẹ́ẹ̀ débẹ̀. Adájọ́ ló máa parí ìjà èmi àti ẹ̀. Adájọ́ ló máa parí ìjà wa. Torí gbogbo evidence ẹ̀ wàá provide ẹ̀. Wàá provide ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ tó pọ̀. Máa wo. Ó máa ń kọrin mọ́lẹ̀. Mo máa kọrin mọ́lẹ̀ pẹ̀lú ẹ̀yìn. Wàláì. Mo máa kọrin mọ́lẹ̀ gidi gan. Àwọn ọmọ mi gan, mo ti sọ fún wọn. Ẹ má pè mí lẹ́yìn kẹ́ sọ pé ìyá yín màmí ẹ fọmọ ẹ fi wúmà ilẹ̀ o. Mo ti sọ fún àwọn ọmọ mi. Ẹ ṣàrọ̀ra máa ṣe tí ń lọ. Ìjà ilé ẹ̀ lè dá sí. Ọkọ mi gan tó láìkì wàhálà. Mo ti sọ fún. Bàbá Ìbò, ó bìbìbìbìbìbìbìbì. Má dá sí. Ṣàrà máa wò mí ràn. Èmi àtọmọ yìí. A fẹ́ fi àgbà hàn ra wa. Àgbà. Ọmọ pé social media ni wọ́n ti wá ń brag. Èmi ò fẹ́ social media. Ilé ẹjọ́ láti máa ṣẹjọ́. Ṣùgbọ́n Liz, tí o bá ti lè dárúkọ mi as Alice Iyabo Ojo ní Ògúnró ọmọ Olúbùnmi Fẹ́túgà, tí o bá ti lè mú kan ní okay ṣé mo nǹkan tó ṣẹlẹ̀ tẹ́ sọ pé ọmọ Ògúnró wọn mò ń bá wí àbí ọmọ Fẹ́túgà wọn mò ń bá wí, tí o bá ti lè dárúkọ Iyabo, tí o bá ti lè dárúkọ mi ẹ̀yin tèmi tó dẹ̀ ń padà tó dẹ̀ ń ṣe ṣẹmọ̀ ṣẹ kinní kan ṣẹpẹtẹ́rì kinní kan kẹfẹ́ kinní kan kẹsẹ̀ kinní kan nìkan kinní kan tó máa yàká tó máa yẹ ẹsẹ̀ tó máa lọ gùn lọ́rùn lórí ọ̀rẹ́ ó yá jẹun kó ní kinu torí ẹjọ́ ta fẹ́ ṣe yóò gùn ó yá máa stress ààrẹ kó jẹun dáadáa kó lè bá ní kinu kó lè bá ní strength torí gbogbo tó fi ń ṣe kinní kan torí tó bá máa ẹ wo gbogbo ẹ̀yin tó ń bájà lórí Facebook ẹ má wọrí tá bá bẹ̀rẹ̀ ẹjọ́ Liz lè ráyè tìyín mọ́ ẹ gbà nǹkan tí mo sọ fún yín kó lè ráyè mo fẹ́ gbé kúrò lórí Facebook kó má ráyè tìyín mo máa taari mo fẹ́ kó ráyè tèmi nìkan kò yé yín tí bá bẹ̀rẹ̀ ẹjọ́ pẹ̀lú ẹ má wọrí gbogbo tó máa ń jáde wá ṣe life 100 yẹn kò lè ráyè kò lè ra Ọlọ́run tó bá ráyè ẹ pè mí ló mọ àlè kò lè ráyè torí ó máa wàhálà tèmi gan lásán ó ti tó fún torí màá bá pò délẹ̀ ni àwọn máa sá kàbàkàbà kiri ni a lè ṣẹ́tù wàláì a lè ṣẹ́tù Ọlọ́run ajé ń gbọ́ mo dẹ̀ máa make sure pé everything mo ń record ẹ̀ mo máa record ẹ̀ ní kò sẹ́ni tó máa ní má record máa record ẹ̀ báyìí tí mo máa jù fún yín máa jù fún Gistlover tó ní èmi ní Gistlover yẹn máa jù fún Gistlover máa jù fún Dọ̀kásì máa jù fún Màmá Ewé Ìyẹ́sà bọ́dì máa jù fún anything plug máa jù fún Òòṣà máa jù fún gbogbo àwọn tèmi ni máa jù fún amebojis máa record báyìí máa jù fún wọn ni kíni fíìmù tó máa gùn ẹ wo ẹ̀yin speaker Facebook ẹ ṣe show ẹ wo ẹ máa lówó sí ni owó yẹn máa pọ̀ torí ẹ fẹ́ ṣe show pa ẹ máa fi wá jẹun lọ ní ẹjọ́ ẹ fi wá jẹun 2023 24 bá ẹ máa jẹun lọ ní ẹjọ́ ẹ máa ẹ wo àkáǹtì yín báyìí wọ́n máa robust ni torí màmá fún yín show ṣé show ní Lizzy ń fún yín tó kàn wá ń pa real life show Ọlọ́run jẹ́ kí n miss anyone tí n bá sí bẹ́ẹ̀ gan máa make sure pé káwọn tèmi kàn máa record ìwọ bá o alo kéré sí nọ́mbà mi Liz ó kéré sí nọ́mbà mi ó kéré sí nọ́mbà mi bèbí yìí mo ní ó kéré sí nọ́mbà mi ó kéré ó kéré mo ní ó kéré ó kéré
mo ní o kéré sí nọ́mbà mi Liz mo ní pé o kéré sí nọ́mbà mi. Ṣorí mi kí n ra àràbù fún ẹ látàárọ̀ tí mo ti ṣe fídíò orí mi kí n ra àràbù fún ẹ mi ní ra àràbù fún ẹ mi ò ní láti ra àràbù fún ẹ kí n fẹ́ máa ra àràbù fún ẹ fún kéèsì mi fẹ́ báwo ṣe wípé pé mo wọ black bonnet ó béèrè fún mo dẹ̀ fún ẹ ó béèrè fún mo dẹ̀ fún ẹ life and direct ṣùgbọ́n má tún béèrè fún anything mọ́ lẹ́yìn bonnet tó ti béèrè fún tí mo ti fún ẹ don't ask for anything else please. All I need you to do is mention my name. But if you can't mention my name, then shut the fuck up, my darling. This battle, you lost already because you defamed me with so many things that you have no evidence of. So shut the fuck up and take a bow. Shut the fuck up and take a bow. If you ain't gonna mention my name and let's take this to the next level, shut the fuck up and take a bow. I ain't your mate. Mi ṣe gbé ní gbogbo ọ̀nà ni mi kì í fi ṣe gbé. Do you understand? Gbogbo ọ̀nà mo sọ ọ̀gbẹ́nu ni gbogbo ọ̀nà ni mi fi ṣe gbé Lizzy Anjorin gbogbo ọ̀nà. Then tó bá jẹ́ pé ó sàn kọ́kọ́ mo tẹ̀ wá rí mo tẹ̀ fẹ́ sọ ó ní mo rent lé mo pé olórin ṣorípo daft ṣorípo daft ṣorípo daft so you don't know the difference between mortgage and rent. You don't know odentale odenta property odepere lomo nílé oh the more difference between mortgage and rent. Then báwo ni DJ Kamo tó lè kami síbì kan DJ Kamo báwo ni DJ ṣe jẹ́ olórin DJ Kamo tó wá play lọ́jọ́ house opening mi báwo ló ṣe jẹ́ olórin torí pé gbogbo àwọn Pasuma gbogbo wọn àwọn olórin wá fún house warming mi that means pé wọ́n kọrin ni DJ Kamo ló play lọ́jọ́ house warming mi. And if you don't know the difference between mortgage and rent and you call yourself a property person, then I'm sorry for àwọn tó ń ra property lọ́wọ́ ẹ̀. Ọmọ mi Priscilla gan tó bẹ̀rẹ̀ property Prissy Homes gan ní ẹnujọ́ mẹ́ta ìgan ó mọ difference mortgage àti rent àti lease àti buy ó mọ difference ẹ̀ àti developer àti everything she knows everything. Is it not a shame that you don't even know the difference? Now let me tell you something. If you want to find out about my property, go to Megamond Homes or come to their office and ask, ṣé Iyabo ralé ni àbí show rent? They will tell you. It's opened. It's there. Báwo ni DJ Kamo? DJ Kamo ẹ lọ wo orúkọ ẹ lórí Instagram DJ Kamo àbí Kamo àbí Kamo. Báwo ni DJ Kamo ṣe jẹ́ musician? Ṣé DJ Kamo sọ pé òun kọrin ni? Ó dẹ̀ mú glory ọmọ ọlọ́mọ ó dẹ̀ sọ DJ Kamo ló play fún mi ó dẹ̀ sọ pé olórin ó dẹ̀ fẹ́ gba glory ọmọ ọlọ́mọ. DJ Kamo ló play now. Ó fẹ́ káwọn èèyàn máa pe DJ Kamo síṣẹ́ ni kó máa pe sí event ni. Ẹni tó play fún mi is DJ Kamo DJ ni. Ó dẹ̀ sọ pé olórin wo ló play dárúkọ olórin náà. Olórin wo ló fipò play tó dóra àwọn Pasuma gbogbo wọn bí by my like everybody olórin wo ló play dárúkọ because DJ Kamo ló play ṣorí pé ibẹ̀ làwọn ó yẹ káwọn èèyàn ti máa wò pé there's something wrong with you somewhere. Bó ṣe gbogbo eléyìí tí mò ń sọ gan mo tiẹ̀ ti ń sọ̀rọ̀ ju gbogbo nǹkan tó yẹ ká lò nílé ẹjọ́ ni mo tún wá lọ Iyabo á sọ̀rọ̀ mọ́. All your allegations, every single allegations that you have made, all your defamatory things that you have said, everything that you have said, everything, we will answer it. I'm this, mo fẹ́ bẹ̀ ṣe jọ́ mi ṣeré ọlọ́run. Lizzy Anjorin, wallahi, mi ṣeré. Mi ní, ó máa lówó o.
cause a máa fly Abuja gan ó máa lo a máa ṣẹjọ́ yẹn o mo mọ̀ pé èmi ń sọ tèmi mi ò ń pẹ́pẹ́ mi dẹ̀ múyàn báyìí mo máa ń sọ fún yàn kí n tó múyàn ni a máa ṣẹjọ́ so gbogbo connect tó bá mọ̀ láti Abuja kó máa tẹ̀ ń sìn wípé mo ti fún ẹ láyè máa tẹ̀ ẹ́ báyìí máa tẹ bọ́tì yẹn báyìí láti Abuja kó máa tẹ̀lé Kòǹbí má rò pé Kòǹbí má rò pé police station kan tó súnmọ́ wá ń bí la fẹ́ lọ o má rò pé bóyá ẹjọ́ kan bí máa tẹ̀ látòkèrè ní kó ti máa tẹ̀ báyìí o ní kí gbogbo àwọn lawyers ẹ gbogbo àwọn tó bá mọ̀ ní Abuja kó máa tẹ̀ ẹ́ kọ́sá máa tẹ̀ látọ̀hún ni òun lá máa ti tẹ̀ àní tẹ̀ ń bí o a máa fò mo ti sọ́nsìn o pé mo ò fi pamọ́ mọ́ o ẹ̀yin lawyers mi àti ẹ̀yin legal team ẹ má bínú mo láti sọ fún ẹ jẹ́ kí n sọ fún ẹ jẹ́ kó mọ̀ sódà ṣíkà mo fẹ́ kó wà prepared tí n bá fẹ́ báyàn fà wàhálà máa fẹ́ kí yàn wà prepared jọ bá mi wà prepared kan bó dárúkọ mi jọ sódà kéèsì ẹ máa yá bóyá dárúkọ mi yẹn kéèsì ẹ nù jọ. pé mo tún fi tọ̀wọ̀tọ̀ ó ní kí n fi tọ̀wọ̀tọ̀ mi fẹ́ ṣe níjà ṣùgbọ́n kí n ṣe níjà ni kí n ṣe níjà kó lè bá wọn kó mo serious. Lizzy Anjorin tó bá bí ẹ̀rí tó bá bí yàrá ìyá àti bàbá ńlá kú bàbá ńlá yàrá bàbá kú bàbá yá ẹ̀rí ìwọ dárúkọ mi sọ pé Iyabo Ojo dárúkọ mi kó sọ pé Iyabo dárúkọ mi kó sọ pé Alice dárúkọ mi kó sọ pé Ojo dárúkọ mi kó sọ pé ọmọ Fẹ́túgà dárúkọ mi kó sọ pé ọmọ Ògúnrúkọ dárúkọ mi Iyabo lórúkọ mi bá bí yàrá ìyá kú bàbá ńlá bàbá yàrá ìyá bàbá ńlá bàbá kú yá ẹ ìwọ dárúkọ mi ká get it started. ṣé yẹn ti dà bẹ́ẹ̀ yẹn àbọ̀fẹ́ kí n tún bínú jù yẹn lọ ṣé n tún ẹyin tèmi ṣé yẹn halẹ̀. Ó kéré sí nọ́mbà mi gẹ́gẹ́gẹ́ ó kéré sí nọ́mbà mi gẹ́gẹ́gẹ́ ó kéré sí nọ́mbà mi Lizzy Anjorin mo ní ó kéré sí nọ́mbà mi ó kéré ó kéré ó kéré ó kéré ó kéré sí nọ́mbà mi Lizzy Anjorin mo ní ó kéré sí nọ́mbà mi. ó ní woman kan tí mo rí pé o fi ṣe godmother mo mọ̀ wọ́n ọmọ wọn náà ọkùnrin máa ń kọrin gbà kan wọ́n ti wá bá mi rí tí mo try láti help ọmọkùnrin wọn gbà yẹn mo rí tó advice ẹ má advice ẹ ló ní event tó fẹ́ ṣe ẹ jọ ẹ jẹ́ kó dárúkọ mi ẹ má event wo ọ̀rọ̀ tá à ń sọ yìí máa dùn gan event ilé gangan ní event kó dárúkọ mi please mo rí tí bàbá kan báyìí náà ń pè ẹ́ lórí fóònù tó ń sọ oríṣiríṣi coward ni bá ń sọ fún bàbá yẹn pé coward ni ẹ dárúkọ mi ṣé bí ọmọ kó ṣe bó ní wọ́n warriors àbí warriors má ṣe wọ̀rọ̀wọ̀rọ̀ ló ń ṣe yìí náà odidi president wọ̀rọ̀wọ̀rọ̀ òpèrè ń warriors ẹ̀dẹ̀ ń ṣe wọ̀rọ̀wọ̀rọ̀ lioness làwà o pé mo ṣe bí lion dárúkọ mi Lizzy Anjorin má ṣe wọ̀rọ̀wọ̀rọ̀ ṣe bí akíkanjú warrior lọ́pẹ̀ sórí mo ń dẹ̀ Liz mo fẹ́ kó bínú tán kó gbárí kó sáré gbé foundation kó lámọ́jú kó gbé jewelry kó wọ gbogbo nǹkan tó máa wọ kó wọ kó stay tó máa wọ̀ yẹn tó máa kó gbogbo bọ̀bí ẹ̀ sókè bá kó wọ kó jáde kò ní Ìyábọ̀ ó ti wọ bonnet yẹn ó yá mo fẹ́ dárúkọ ẹ̀ mi Lizzy Anjorin dárúkọ Ìyábọ̀ ìwọ ní ṣẹpẹtẹ àṣìjọ ìjànú Liz ò ní dúró wò tán. ṣùgbọ́n tó o bá ti lè dárúkọ mi kó ló gbá lẹ́nu ẹ̀ tó o bá ti lè dárúkọ mi wòròwòrò ni ẹ tó ń ṣe wọ́rọ̀wọ́rọ̀ mi tẹ̀ nípẹ́ wòròwòrò wọ́rọ̀wọ́rọ̀ you are wọ́rọ̀wọ́rọ̀
You're chicken lizard. Chicken gan say to die. You're a lizard. Tó bá ti dárúkọ mi, lizard ni. Lizzy Anjorin. Ẹjọ́ orúkọ ni Lizzy Anjorin tó ń jẹ́ bí a kì í pè bẹ́ẹ̀ bóyá kò dẹ̀ ń jẹ́ bóyá orúkọ dẹ̀ ń ṣe Lizzy Anjorin. Ẹjọ́ orúkọ ló tún jẹ́ ẹjọ́. Ẹ fún mi lórúkọ ẹ̀mí tó bá tún jẹ́. Mo wọ glasses mi mo lè kọ́. Orúkọ ló tún jẹ́ kí n bá pè bẹ́ẹ̀. Ẹjọ́ orúkọ ló tún jẹ́ ẹjọ́ ìṣàánú mi. Bá mi fún mi lórúkọ ẹ̀ náà. Please. What's the name that she bears apart from Lizzy Anjorin? Ṣé lórúkọ mi nàbí ṣé Lizzy Anjorin náà nìkan náà ló ń jẹ́ ni? Elizabeth. Ṣé Elizabeth nìkan ló ń jẹ́ ni? Ẹjọ́ orúkọ ló tún jẹ́ ṣàánú mi. Bí a sọ́dà mo lè pè bẹ́ẹ̀. Ẹ̀nà àwọn ọmọ mi ti ní kí n máa dárúkọ kan tẹ́ ǹkọ yìí. Orúkọ wo ló tún jẹ́? She's also Ìbùkún. Okay, Ìbùkún. Lizzy Anjorin Lawal. Okay, orúkọ kọ ẹ̀ ní Lawal. Okay, Lizzy Anjorin Lawal. Okay, bí a jọ kí mi dẹ̀ fi Lawal yẹn sí. Lizzy Anjorin Lawal ọjọ́ dárúkọ mi. Lizzy Anjorin Lawal torí Ọlọ́run dárúkọ mi. Uncle Lawal ẹjọ́ nítorí Ọlọ́run sá ó fi tọwọ́tọwọ́ bẹ̀ yín. Ẹ bá mi bẹ̀yàwó yín sá pé kó jọ̀ọ́ kó dárúkọ mi. Ó wà important nínú life mi. Elizabeth Ìbùkún wọn ló ń jẹ́ Elizabeth Ìbùkún. Elizabeth Ìbùkún Anjorin Lawal. Mrs. Elizabeth Ìbùkún Anjorin Lawal dárúkọ mi. Tó bá bí yàrá ya bàbá ńlá kú bàbá yàrá ya ẹ̀rẹ̀. Dárúkọ mi. Iyabo lórúkọ mi. Kó wá lọ ṣàlàyé gbogbo allegations yẹn fúnra rẹ̀ ní court of law. Èmi ò bẹ́ẹ̀ jiyàn tó bá lè mi ní Gistlover kò burú. Tàbá ti délé ẹjọ́ kó ṣàlàyé. Onímọ̀ fẹ́ dàda kan kò burú. Tàbá ti délé ẹjọ́ kó ṣàlàyé. Ó láwọn ọmọ mi ṣe bákan kò burú. Tàbá ti délé ẹjọ́ kó ṣàlàyé. Ó ní ọkọ tí mò ń fẹ́ ó ṣe bákan kò burú. Tàbá ti délé ẹjọ́ kó ṣàlàyé. Gbogbo nǹkan tó bá sọ tàbá ti délé onímì ìrálé gan pé mo rẹ́ǹtì lé ní kò burú. Tàbá ti délé. Àṣírí ẹjọ́ yẹn pọ̀. Jẹ́ ká bẹ̀rẹ̀ náà. Èwo ni kó máa jáde kó máa ṣe 5 show 10 show 20 show kó máa fi mí ta sóyòyò máa fi mí gba star máa fi mí ta lace máa fi mí ta nkàrà. Ó là ń ṣe cruise. Èmi náà ń cruise pẹ̀lú ẹ̀ báyìí ni. Dárúkọ mi jẹ́ kí cruise yẹn kó lè bá di saga. Jẹ́ kí cruise yẹn kó di saga. At least ó ti fi bí 3 months or 4 months cruise. Ó wà okay. Mo gbádùn ẹ̀. But jẹ́ kí cruise yẹn kó di saga. So dárúkọ mi. Kò yẹ bẹ́ẹ̀ dárúkọ mi. Mo ṣe wà yìí, mo dídí ibi tí mo ráyè ẹ̀dẹ́ mo gba àwọn team mi ni o. Wọ́n jókòó ti page ẹ bí wèrè bí. Wo? Ó ní. Ẹ wo. Anyways, ẹ̀yin tèmi. Lizozo. Tó bá bí ẹ̀rí. Tó bá bí ẹ̀rí. Tó bá bí ẹ̀rí. Máa fi ológun funfun one tí mo jẹ́ máa fi hàn ẹ́. Tó bá túnlé ayé ẹ̀ wá ó ṣe bẹ́ẹ̀ mọ́. Wàá ṣe ẹjọ́. Wàá ṣe láti bíbá ẹ̀. Oh God. Wàá ṣe ẹjọ́ yẹn láti orí Facebook. Wàá ṣe dẹ́wọ̀n
torí èmi Iyabo máa sìn ẹ́ débẹ̀ ní agbára Ọlọ́run tí kò pé méjì. Ẹ̀yin tèmi, ire o.